fẹ́ lo àsìkò yìí láti kí gbogbo yín pé ẹ kú ọdún tuntun ọdún 2024 ọdún tí mo ti pe àkórí rẹ̀ ní Year of Consolidation. Ọlọ́run á fún yín lágbára láti lè kó gbogbo ẹ̀ pọ̀. Tẹ́ bá wo ọ̀rọ̀ Ọlọ́run nínú Kíróníkù kejì orí kìíní ẹsẹ̀ kejì, a kọ báyìí pé a sì mú Sólómọ́nì ọmọ Dáfídì lágbára lórí ìjọba rẹ̀, Olúwa Ọlọ́run rẹ̀ sì wà pẹ̀lú rẹ̀, ó sì gbé e ga gidigidi. A mú Sólómọ́nì ọmọ Dáfídì lágbára lórí ìjọba rẹ̀, Olúwa Ọlọ́run rẹ̀ sì wà pẹ̀lú rẹ̀, ó sì gbé e ga gidigidi. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ọdún yìí á jẹ́ ọdún tí Ọlọ́run fún yín lágbára láti lè kó gbogbo nǹkan tó ti fún yín jọ kó fẹsẹ̀ múlẹ̀ gidigidigidi. Olúwa yóò wà pẹ̀lú yín, yóò sì jẹ́ kí gbogbo ohun tẹ́ ẹ bá dáwọ́lé kó yọrí sí rere. Gbogbo nǹkan tẹ́ ẹ bá fọwọ́ kàn ni ó máa ní ìtẹ̀síwájú ní orúkọ Jésù. Ẹ máa pọ̀ sí, oore ọ̀fẹ́ Kristi yóò máa bí sí lára yín. Ẹ tún dàbí ẹni tí a sọ nínú ọ̀rọ̀ Ọlọ́run, orin Dáfídì 126 ẹsẹ̀ kìíní títí dé kẹta, tó kà báyìí pé nígbà tí Olúwa mú ìkólọ Síónì padà, àwa dàbí ẹni tí ń lá àlá. Nígbà náà ni ẹnu wa kún fún ẹ̀rín àti ahọ́n wa kún fún orin. Nígbà náà ni wọ́n wí nínú àwọn kèfèrí pé Olúwa ṣe ohun ńlá fún wọn. Mo fẹ́ sọ pé nínú ọdún tuntun yìí, ẹnu rẹ yóò kún fún ẹ̀rín. Àwọn èèyàn ó máa sọ pé Olúwa ti ṣe ohun ńlá fún ọ. Gẹ́gẹ́ bí Olúwa ṣe mú kí Sólómọ́nì kó fẹsẹ̀ múlẹ̀ nínú ìjọba ẹ̀, Olúwa á mú ẹ fẹsẹ̀ múlẹ̀ ní ohunkóhun tó bá dáwọ́lé, yóò sì dára fún ọ nínú ọdún tuntun yìí. Máa lọ ní àlàáfíà ní ọdún 2024 ní orúkọ Jésù.